mẹ́nubà lórí ètò yìí gbogbo apáta iná la mọ̀ pé fáwọn mùsùlùmí lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ti lọ Mẹ́kà wọ́n sì ti dé báyìí ọ̀pọ̀lọpọ̀ ti lọ ìlú Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ ti dé bá a ṣe ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ti wọlé bá a ti ń rí yìí ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ wo ni mo fẹ́ jẹ́ ká mú ká sọ ń pa rẹ̀ ẹni pé bàbá fẹ́ lọ rìn àjò nínú ayé yìí tá a bá fẹ́ rìnrìn àjò nínú ayé yìí ọ̀pọ̀lọpọ̀ àlọ́ la mọ̀ múra kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdúrà la sì máa ń ṣe Ọlọ́run dákun ìrìn àjò tá a fẹ́ lọ yìí bó bá ti ṣọ́ wa lọ dákun ò bá tún ṣọ́ wa bọ̀ àmọ́ gbogbo àdúrà yìí ìṣe pé Ọlọ́run ò kì í gbà á Ọlọ́run mọ̀ ń gbà á Ọlọ́run sì mọ̀ ń mu sínú àṣẹ rẹ̀ ìmọ̀ ń mu wọlé àṣẹ rẹ̀ lọ àmọ́ kádàrá làwa gbàgbé inú àwọn àdúrà wa tá a máa ń ṣe a gbàgbé kádàrá inú àwọn àdúrà wa tá a máa ń ṣe nínú ayé kádàrá ọ̀hún ó sì ṣe kókó nígbà tá a bá ń ṣe àwọn àdúrà wọ̀nyí ẹ̀rọ àwọn tó lọ sí ìlú Mẹ́kà lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní dáadáa àti ní kọ̀yókù lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn tí Ọlọ́run kà kún wípé ìlú Mẹ́kà làwọn sùn ó máa fẹ́ tó àwọn bíi 5 ní Nàìjíríà ó tó àwọn 5 tó jẹ́ pé àwọn náà dágbére nílé ṣùgbọ́n tí wọ́n padà sílé ní Nàìjíríà nù àmọ́ nílùú Togo tá a wà yìí gbogbo àwọn tó lọ ìlú Mẹ́kà wọ́n ṣiṣẹ́ wọn iṣẹ́ wọn sì pé ohun tó fẹ́ bẹ́nu bà ní ọ̀rọ̀ yìí ni wípé ẹ̀rí ìgbà tó kù gẹ̀rẹ́gẹ́rẹ́ tí wọ́n ní kó máa di ẹrù wọn nínú àwọn tóun náà gbéra tájọ lọ Mẹ́kà gbogbo wọn náà wọ́n ń di ẹrù wípé Iléyá táwọn fẹ́ padà láti máa lọ ilé Iléyá láti lè jẹ́ pé àsìkò tí a padà sí ibùgbé wa òun náà ló tó yìí àwọn kan a máa ń pè wọ́n ní àwọn èrò alákọ̀ọ́kọ́ àwọn òye ti wà ní ìdíkọ̀ pápá òfurufú ní Jeddah níbi tí wọ́n ti fẹ́ wọkọ̀ wípé àwọn ń bọ̀ wá sí ìlú Togo ní Lomé àmọ́ ṣàdédé kò jọ bí òyì lọ gbé ẹnìkan nínú àwọn tí à ń wí yìí nígbà tí òyì yìí sì gbé àwọn tí wọ́n ṣíwájú wa lọ ìlú Mẹ́kà yìí bírú bàbá wa Alhaji Sani Karim Olówólàgbà Vice President Union Muslim bàbá yìí ẹ kú iṣẹ́ takuntakun mo kí yín o bàbá gbìyànjú bàbá sáré kí ẹni tá a wí mọ́lẹ̀ wọ́n gbé lọ sí hospital ní Jeddah nígbà tí wọ́n dé hospital ní Jeddah tí àwọn ará Jeddah gbọ́dọ̀ pé bàbá tó gbé ẹni ìdébí báyìí aṣíwájú ńlá ni wọ́n tí wọ́n ṣe fọwọ́rọ́ sẹ́yìn kíápà wọ́n ti pè àwọn ambulance tí wọ́n máa ń gbé ẹni tí ara rẹ̀ ò bá yá pápápá wọ́n ti bẹ̀rẹ̀ sí ti gbogbo nǹkan bọ̀ nímú tí bọ̀ lẹ́nu láti fi dóòlà ẹ̀mí ẹni yìí bàbá wa Sani Karim Olówólàgbà wọn ò ṣe bí ọ̀gá ẹ jẹ́ bọ̀ kí bàbá wọ́n wọnú ambulance yìí ambulance bá gbé wọn ó di gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ó di lọ́sibítù ńlá tó tóbi jù nílùú Saudi Arabia bàbá náà sì fẹ́ padà níjọ́ tá a wí yìí àwọn náà wà ní àwọn tí wọ́n wọ bàálù padà ṣé bàbá lè fi èrò wọn lẹ̀ ṣé bàbá lè fi àwọn tí wọ́n ṣíwájú lẹ̀ ohun tá à ń pè láṣíwájú lélẹ́yìí bàbá náà mọ̀ níṣó
bàbá rí wípé wọ́n gbé ẹni wa yìí délé ìwòsàn, wọ́n ti gbogbo nǹkan tí wọ́n ti bọ̀ lẹ́nu. Dókítà tí wọ́n ń tọ́jú ẹni yìí, dókítà yìí wá jáde wá, ó wá ń béèrè lọ́wọ́ bàbá wa Sani Karim olówó làgbà wípé irú àìsàn wo ní ṣe ni yìí? Ó ní àìsàn kan kò ṣe é, ó ṣe rẹ̀ láṣẹ pé ó sì wà nínú àwọn tí wọ́n bá ọkọ̀ òfurufú àkọ́kọ́ tí wọ́n padà sílùú ìlú Togo. Ṣàdédé kò jọ bí òyì ló bá gbẹlulẹ̀ tó fi di pé àgbè wá sí ilé ìwòsàn. Dókítà yìí wá ń sọ fún bàbá wa Sani Karim olówó làgbà pé ẹ máa kó àfọmọnìyàn ṣe o, ẹ máa kú iṣẹ́ takuntakun, aṣíwájú gidi mọ̀ ní, aṣíwájú gidi mọ̀ ní yìí o. Tẹ́ ẹ bá ṣe ìṣẹ́jú 10 wípé ẹ fẹ́ máa wò lójú tẹ́lẹ̀ ni, òkú rẹ̀ lẹ́ẹ̀ bá gbé débì. Àmọ́ ibi tí ọ̀rọ̀ rẹ̀ wà yìí, ẹja fi síwájú Ọlọ́run ló dùn lẹ́mí rẹ̀, àwọn ó gbìyànjú agbára tàwọn. Dókítà lárúbáwá yìí wọ́n tún bọ́ sẹ́nu iṣẹ́ wọn. Ẹnu iṣẹ́ yìí ni wọ́n wà tí wọ́n ṣe lọ́wọ́. Bàbá wa Sani Karim olówó làgbà, àwọn wá ní ó dá àwọn ìwé ìrìnnà rẹ̀, ìyẹn tá a mọ̀ sí passport, káwọn lọ wá àwọn ìwé ìrìnnà ẹni yìí kí wọ́n lè kó sí ẹ̀gbẹ́ rẹ̀ gbogbo ìgbà tó máa filẹ̀ pé kóun náà máa bọ̀ lé kí ìwé ìrìnnà rẹ̀ lè wà ní ara rẹ̀. Ẹnu eléyìí ni bàbá wa wà tí wọ́n ṣe léyìí lọ́wọ́ ní ìpè kan bá tún dún láti ìlú Mẹ́kà pé bàbá ìjẹ́ ẹ̀ ń tètè máa bọ̀ nílùú Mẹ́kà báyìí, máa bọ̀ nílùú Mẹ́kà á ti wà dídá. Gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná lù Mẹ́kà báyìí o, ìlú gbẹ̀gẹ̀dẹ̀ òun ló ti wá gbiná báyìí. Ọkọ̀ tẹ́yìn ó sì wọ̀ láti ìlú Jẹ́dà lọ ìlú Mẹ́kà, ọkọ̀ ń kéré mi bí wákàtí 6 kọ́nu tó bẹ́ẹ̀. Bàbá òbèṣù gbègbà, bàbá tẹkọ̀ létí. Pé kí ló ṣẹlẹ̀ nílùú Mẹ́kà náà? Àwọn tí wọ́n bá ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì, àwọn èèyàn náà múra nílùú Mẹ́kà, wọ́n ti ń kó wọn sínú ọkọ̀ tí ó kó wọn lọ sí Jẹ́dà. Torí àwọn tí wọ́n bẹ Jẹ́dà tọkọ̀ tí wọ́n bá ń gbéra kí ọkọ̀ tí wọ́n tó balẹ̀ sí ìlú Togo, àwọn tí wọ́n wà Mẹ́kà àwọn náà ti mọ balẹ̀ sí ìlú Jẹ́dà. Àwọn tí ọ̀rọ̀ yìí wá ṣojú wọn nílùú Mẹ́kà, wọ́n ní arákùnrin kan, òun ti wọnú mọ́tò tó fẹ́ kó wọn láti Mẹ́kà padà sí Jẹ́dà. Nígbà tó wọnú mọ́tò tí wọ́n kó wọn yìí, ló bá sọ pé òun mọ̀ gbàgbé ẹrù kan sókè, ẹ jẹ́ kóun sáré bọ́ọ̀lẹ̀ kóun lọ gún àwọn tó ń gbàgbé yìí. Àwọn kan sì ń bẹ lókè táwọn náà ti sọ̀kalẹ̀ tán. Ilẹ̀ ni yìí bá tún sọ̀kalẹ̀ nínú mọ́tò, ó sì gun òkè. A máa ń pè ní kinní kan ní lift làwọn oníngíṣì máa ń pè é, àwọn French máa ń pè ní accessoire. Ìyẹn ní pé kinní tí wọ́n ń gbéyàn tá a fẹ́ gun step, ìyẹn escalate, kinní tí wọ́n ń gbéyàn lókè, òun ni ẹni yìí gùn. Ó sì lọ sínú yàrá ìyẹn ní hòtẹ́ẹ̀lì wọn. Ohun tó sì fẹ́ lọ mú, Ọlọ́run sì ṣe ó bá ń bẹ̀, ó sì gbé nǹkan náà. Ìgbà tí ó padà tó ń bọ̀, ó wọnú lift yìí tá a pè ní accessoire yìí, ó wọnú lift yìí. Kì í ṣe òun nìkan ló wà nú ẹ̀ o, wọn á tó bí mélòó kan tí wọ́n jọ wà nú ẹ̀. Ìgbà tí kinní yìí ń bọ̀ ńlẹ̀ tó kù díẹ̀ kó gbé wọn sọ̀kalẹ̀ tán ni arákùnrin bẹ̀rẹ̀ sí yọ́ lọlẹ̀. Kí ló wá dé, kí ló wá dé, kí ní ṣe yìí? Gbogbo tí wọ́n wí yìí, nǹkan míì ti ń ṣẹlẹ̀. Nígbà tí accessoire yẹn lift tó gbé wọn délẹ̀ tán, wọ́n sáré gbé ẹni yìí jáde, wọ́n fi àtẹ́gùn sí. Wọ́n sáré pe àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ àwọn Lárúbáwá, àwọn náà sáré súnmọ́ wọn. Wọ́n pe mọ́tò wípé kí wọ́n á gbé lọ ilé ìwòsàn. Èmi ti ń tòótọ́, gbogbo àsìkò tí wọ́n pe mọ́tò dé, tí wọ́n tó dé tí wọ́n gbé aṣọ òbọ́mọyẹmọ́, nǹkan ti bàjẹ́. Bẹ́ẹ̀ ni yìí
ṣe rèé tó sì dágbére fáyé nínú àwọn èrò tìlú Tógò. Ìbànújẹ́ dorí àgbàkodò. Gbogbo àwọn tí wọ́n jọ ti ń dunnú tí wọ́n ti ń yọ̀ wípé gbogbo àwọn táwọn jọ wá láwà pé gbogbo àwọn làwọn tún fẹ́ padà lọ sílé tí gbogbo àwọn ó sì pé àṣé ọmọ ẹ̀dá ro tiẹ̀ ni kábíyèsí ọba mi náà ro tiẹ̀ lọ́tọ̀. Lèmi ṣe máa ń pé ilé ayé tá a wà yìí bàbá rò sọ́tún ẹjẹ́ máa rò sósì. Ẹni tí nǹkan kò ṣe nú o, ẹni tó rí òfò ẹ̀dọ̀ òdùn ẹsẹ̀ òdùn ọkọ rẹ̀ balẹ̀, kódà àwọn tí wọ́n mọ̀ dájú pé wọ́n ní ó ti ń pelé pé tó àti fẹ́ gbéra o, ẹ̀tún léṣe o, àti ń bọ̀ lọ́nà o, Ọlọ́run ó ṣọ́ wa láyọ̀ àtàláfíà tá a fi gúnlẹ̀. Àṣé òun ò kọ́ káràrá nípò òun fẹ́ padà sílùú Tógò. Káràrá rẹ̀ ni pé ìlú Mẹ́kà lòun fẹ́ sùn. Èmi tí ń tòótọ́ bàbá wa Sọ́ní Karim olówó làgbà vice president union muslim ọmọ gbìyànjú pọ̀ nígbà tí wọ́n délùú Mẹ́kà. Nígbà wọ́n wá délùú Mẹ́kà yìí, àwọn aláṣẹ ìlú Mẹ́kà wọ́n bèèrè lọ́wọ́ bọ́ láti wá ṣe báyìí. Bàbá ló kò ṣe kò sáì ṣe, ẹ jẹ́ kí á gbòkú lọ sí Arab. Wọ́n sì gbòkú yìí lọ sí Arab, ìyẹn sí ara Kaaba. Wọ́n kírun sí lára, wọ́n sì lọ sin òkú yìí. Wọ́n lọ sin òkú yìí. Àwọn tó kù wọn ṣáà lè dúró sínú Mẹ́kà mọ́, àwọn wọ mọ́tò wọn lọ ní Jeddah. Bàbá Sọ́ní Karim olówó làgbà àwọn náà gbéra, àwọn náà padà sí ìlú Jeddah. Nígbà wọ́n dé ìlú Jeddah, ẹni tára rẹ̀ ò yá, wọ́n wá rèé béèrè pé tó báwo láṣẹ wá ṣe tiẹ̀ sí báyìí o. Àwọn Lárúbáwá tó jẹ́ dókítà nílùú Mẹ́kà wá sọ wípé ẹni tó wà nínú yàrá ẹlẹ́mìí kan inú Riyadh ló gbé sí. Wọ́n ní àwọn ò lè fílẹ̀ bó ṣe wà yìí, àwọn gbọ́dọ̀ mójútó fún odidi ọ̀sẹ̀ méjì gbáko. Wọ́n lẹ́yìn ọ̀sẹ̀ méjì láti wá mọ́nú odó tá a dọ̀rọ̀ lásì kí wọ́n fílẹ̀ sílùú Mẹ́kà. Bí mo ti ń sọ̀rọ̀ lọ́jọ́ tòní lọ́wọ́lọ́wọ́ yìí, èní ní ọjọ́ kìíní oṣù kẹjọ. Àwọn tí wọ́n sì dé láti Mẹ́kà kẹ́yìn, àwọn dé ní àárọ̀ ọjọ́ Sátidé tí ń ṣe 30 oṣù keje ọdún 2022. Ó túbọ̀ sí pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì lẹ́ni tó wà nínú Mẹ́kà tára rẹ̀ òyá yìí ni wọ́n tó fílẹ̀ tọ́lọ́run bá sọ pé òun náà darapọ̀ mọ́ wa nú ayé nù. Àmọ́ kí ni mo tún fẹ́ ká kọ́ lẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ tí mo nà kalẹ̀ yìí náà ni wípé gbogbo wa nú ayé tá a wà yìí, ẹ má jà á máa ríra wa bí ẹni pé bí mo bá sùn lálẹ́ yìí kò sí ohun tí ó ṣẹlẹ̀ wọ́n jí lọ́la, àbí tí mo bá lọ rìn àjò kan lónìí kò sí ohun tí ó ṣẹlẹ̀ wọ́n dé náà ni. Ẹjọ́ máa wà lóòkun àyà wa pé èyí tá a jọ ń ṣe yìí lọ́wọ́lọ́wọ́ òun ni ká ṣe kó dáa, torí àmọ́ ìtọ́lọ́hún ń gbà lérò kalẹ̀ lé wa lórí. Bàbá sọ pé tó bá dọ̀la màá tọrọ àforíjì lórí ohun tí mo bá ṣe tí ò dáa, tí ò bá wá di ọ̀la òun wá ń kọ́. Àbí tó bá ṣe ohun tí ò dáa ní ìsìn tó ṣe tán tó wù àbàjẹ́ tán, tó wá ní tó bá di òru ọyọ náfìlà àbí mélòó kan ó fi tọrọ àforíjì. Tó bá mi bá ní kó má wá di òru ńkọ́. Àbí wọ́n tó ṣe ohun tí ò dáa bì kan, ó wá ní tó bá ti délé ó wọnú àbáyọ sí ohun tó ṣe tí ò dáa, tó bá délé ńkọ́. Àwọn tó bá mi pa sílùú Mẹ́kà kì í ṣe pé ẹ̀ṣẹ̀ o, àmọ́ kádàrá Ọlọ́hun tó ṣe lé wọn lórí lọ́ba mi fi ní ibi táwọn fẹ́ sùn èni wọ́n dé òun, kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa wípé
ìṣesí wa nú ayé kì í ṣagbára wa, ọba mi aláwòrán bí lónìí. Ìbáṣe mi àti inú ayé kì í ṣe mímọ̀ ṣe wa, ọ̀dọ̀ ọba mi aláwòrán bí ló wà. Gbogbo ògbìyànjú tá a gbìyànjú yìí kò sí bá a ti lè ṣe inú àánú Ọlọ́run ni. Ọlọ́run ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀ o, ọba mi ò mọ̀ dúró tì wá. Ẹ jẹ́ á máa ṣe dáadáa. Ìwọ tó bá jẹ́ mùsùlùmí, jẹ́ kí ìwà rẹ̀ ó dáa. Ìwọ tó bá jẹ́ kírísítẹ́nì, jẹ́ kí ìwà rẹ̀ ó dáa. Ìwọ tó bá jẹ́ lẹ́sìn kan àbáláyé, jẹ́ kí ìwà rẹ̀ ó dáa. Kí ìwà ó dáa síra wa náà ló fi dáa jù. Ìwà ńlọba àwúre ilé ayé o. Ẹ má jẹ́ á máa bara wa nú jẹ́, ẹ sì má jẹ́ kí a múra wa lọ́tà. Ẹ jẹ́ kí ni wọ́n máa dùn. Torí ìta à ń ṣe lónìí la mọ̀, èyí tí ó ṣẹlẹ̀ sí wa lọ́la kò sẹ́ni tó yé, kò sẹ́ni tó mọ̀.